lónìí orí mi àfire ẹ mọ́ jíire lóko lé àfẹ̀bòjò jíire ní sàárẹ̀ bí mú fúlìyà àtàdùkẹ́ olórí ẹwà ìbá ti jíire àbùṣebùṣe ilé ọmọ ọlọ́jọ́ bí màmá Aisha màmá Fausia ilé aya wọn nílẹ̀ Ìbàdàn olójú arédè ẹlẹ́yinjú ẹgẹ́ ẹni ọkùnrin wò tó gbárí mú oníbẹ̀lẹ̀ yóò bá jáyẹ ẹni a sì jálè ẹni ńlẹ́kùpá yẹmí eyín fún jowó arẹwà kan pàtàkì tí mo rí tí kì í bínú olólùfẹ́ mẹ̀kúnnù ìbejì Nafisat Àbíkíàdé Akórèdé ọmọ wọn lábẹ́ òkúta Ẹ̀gbá ọmọ oró lọ́tà bí mi ò bá kí ẹ bí mi ò bá kí ẹ Nafisat wá bínú ọmọ wọn lọ́ba mòdì àfúnlẹ́gba ó yá jẹ́ sáré lu àwọn bàbá rẹ kí n tó lọ sílé bí wọ́n gbé fẹ́ ẹ láya ilé ọmọ ọjà ní mògún ará àjámọ̀ ọmọ ojú pọ́n roro àjà ń rẹ̀ dòdò à ń torí ọjà jà ọjà ní kí ni wọ́n ń ṣe lẹ́kùlé òun apọ́nbẹ́po rẹ̀ òun là ń pọ̀jà ọmọ ẹlẹ́mẹ̀rẹ̀ ọmọ agbòǹgbò àkàlà ògbó kó tó kó dàgbà òní dàgbà yàrá yé ayé òní dí ẹ mọ́nú kólòbó bí ẹ̀kọ́ yangan bámi kí gbogbo ará Cairo pátápátá sọ pé Nafisat ti ń kì wọ́n délédélé bàbá ń gbóhùnmí ọmọ aláṣẹ ló ń gbẹnu sọ nílé bàbá yín obìnrin ò gbọdọ̀ máa wo awo egúngún lóbìnrin lè ṣe awo gẹ̀lẹ̀dẹ́ lóbìnrin lè mọ̀ bóbìnrin bá fojú kóró gbé Ẹ̀gbá ọmọ oró lọ́tà lágéjọ bí ọmọ aṣẹ́ tí mú mi kíkan ìsàlẹ̀ oró wá sí má dùn gbàyùgbà ṣé kí n mọ́ parọ́ kí n má tàn yín mú fúlìyà àti rẹwà lóbìnrin ó dá mi lójú ẹwà ètò gbádùn kẹ́ lóbìnrin ò sọ nǹkan ròdòròdò àgbo fọwọ́ pa ó ní tirẹ̀ àdàgbà ó mu nítòsè ó yá kó pẹ́ bọ́mọ owó tí pẹ́ lé arọ́ àtijọ́ péjọ sọdún èyí ká tún ṣe tẹ̀mí tọkọtọmọ lọ́lá olúwa ilé aya ẹwà ìyọmọ Ìbàdàn mọ́jàmọ́jà tí ń mara lé lẹ́rú ìlú Ìbíkúnlé ìlú Àjàyí ìlú Òdòǹgbò kẹ̀rí lójú ogun ìlú Ìbíkúnlé alágbára jáyàjáyà ìlú Ìbíkúnlé tó kòkò sáré àgbàlá Ìbíkúnlé jókòó bá bẹ́ẹ̀ lómi lọ Ìbàdàn kúrè Ìbàdàn bèrè kó tó wọ̀ níbi ó lè gbé jàre olóhùn Mufuliyat ó ti jáwé pẹ́pẹ́ kó pẹ́ láyé ó ti jáwé tẹ̀tẹ̀ lọ́lá olúwa ó tẹ̀lẹ̀ ìpẹ́ wọ́n lẹ́gbọ́n Ẹ̀gbá tẹ́ rí yẹn gbọ́dọ̀ jó lábẹ́ ọdán wọ́n bá jó lábẹ́ ọdán aṣọ ni bàbá yín fi kọ́gi ọ̀dẹ̀ òpè yín wọ́n ròde lọ́jọ́ ọmọ Olúgbójọbí nìyí ọmọ oníbẹ̀bẹ̀ aṣọ wọ́n léwúrẹ́ Ẹ̀gbá tó jàre Ẹ̀gbá lọ́jọ́ sí wọ́n léwé kéwé lẹ́nu bàbá yín jẹ tí fi sanra àgùntàn Ẹ̀gbá tó jàre Ẹ̀gbá lọ́jọ́ sí wọ́n léwé kéwé lẹ́nu bàbá yín jẹ tí fi sanra ọmọ Olúgbójọbí ọmọ aṣẹ́ tí mú mi kíkan ìsàlẹ̀ oró wọn á sì máa dùn yùngbàyùngbà ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ bì lórí àtẹ ẹkọdún kó yabo fún ẹni tilé tọmọ òní mọ̀sí òní ṣe kòǹgẹ́ ìbànújẹ́ lọ́lá olúwa òní gbé ní bùgbé ìyọnu iwájú lójúkùn gbé iwájú ló mọ̀ lọ òní rẹ̀yìn láíláí ọ̀rẹ́ bí ìbejì rí ọ̀wọ̀n Nafisat Àbíkíàdé Akórèdé ló ń pè yín kì ẹ́ délédélé ọmọ aláṣẹ ló kọ tèmi àlàbá yín tí ò ní ìbejì rí ó ní àìrè bára wa ṣe ẹjẹ́ àjọ sàmí ẹ̀.